Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́ bí a ṣe gbọ́ wọ́n ní ìyá àgbà wọ́n ní kí wọ́n wí làwọn lọ sọ́dọ̀ kábíyèsí wípé àwọn fẹ́ bá wọn ní gbólóhùn ẹ̀yin èèyàn. Wọ́n ní wọ́n wèlé ìyá àgbà lọ sọ́dọ̀ kábíyèsí o. Wọ́n ní ìyá àgbà sọ fún kábíyèsí pé níbo ni picture Queen Naomi wà, kí ló dé tí wọ́n kó kúrò nínú palace ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé ìyá àgbà wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan, wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọ́n ní gbogbo ìgbàdé ìyá àgbà máa ń sọ fún kábíyèsí pé kí wọ́n lọ mú Queen Naomi padà wá sínú palace. Bí a ṣe gbọ́ wọ́n ní màmá àgbà wọ́n ní sí àní wọ́n dẹ̀ máa ń ríran ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá àgbà ń sọ fún kábíyèsí wípé picture Queen Naomi tó kó kúrò nínú palace kí kábíyèsí lọ wá bí wọ́n ṣe máa rí padà. Ìpè picture yẹn ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé a gbọ́ wípé olórí Aro ó pàṣẹ fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú palace pé kí wọ́n mú picture yẹn wá sílẹ̀ nítorí wọ́n fẹ́ clean. Wọ́n ní bí picture ṣe disappear nínú palace nìyẹn. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ rí picture yẹn wọ́n ní kábíyèsí béèrè lọ́wọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ nínú palace. Wọ́n ní olórí Aro ló ní káwọn mú wálẹ̀. Wọ́n ní àtìgbà tán dẹ̀ ti mú wálẹ̀ wọ́n ní wọ́n rí picture wọn mọ́bi tó disappear sí. In fact allegedly bá ṣe gbọ́ wọ́n ní kábíyèsí tilẹ̀kùn yàrá wọn pa. Wọ́n lé wọn jáde kúrò nínú palace pé tí wọ́n bá lọ wá àwọn picture yẹn wá wọ́n ní wọ inú palace. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn family Queen Naomi gan wọ́n ní wọ́n ti sọ pé àwọn ò ní gbà pé wọ́n máa gbégbèsè lórí ọ̀rọ̀ yìí láti lọ make sure pé picture yẹn ó padà sí inú palace torí kábíyèsí láwọn fẹ́ replace ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n màmá Queen wá ní láyé àwọn ní ìdí picture ọmọ àwọn ibi tán bá kó lọ ó lọ dá padà wá. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu o nígbà tí wọ́n ní gbogbo àwọn picture Queen Naomi disappear kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn tí ìyá àgbà tán tẹnu bọ̀rọ̀ tán ní kábíyèsí kílẹ̀ ń wò tó jẹ́ pé wọ́n fi kó picture Queen Naomi kúrò nínú palace. Ibi tí picture Queen Naomi bá wà kábíyèsí ẹ tètè ẹ lọ wà. Ẹ̀yin náà mọ̀ wípé ìyá àgbà wọ́n ní sí àní ìyá àgbà o wọ́n náà máa ń ríran. Wọ́n ní kò dẹ̀ sí nǹkan tí wọ́n rí tí kò ṣe. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn nígbà kan pé wọ́n lọ sí Àkúrẹ́ pé wọ́n ní kí Queen Naomi lọ já ewé wá lẹ́yìn ìkùlé wọn. Ẹni ewé wọ́n ní bàbá yìí dẹ̀ fi sínú omi wọ́n dẹ̀ fi bọ́ Queen Naomi lójú. Wọ́n ní àwọn olórí lo nǹkan fún Queen Naomi láti má jẹ́ kí wọ́n rántí láti kúrò nínú palace. Wọ́n ní bí ojú Queen Naomi ṣe là nìyẹn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní màmá yìí wọ́n lágbàlagbà ni wọ́n ti dàgbà gan. Wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ń gba ẹnu wọn sọ̀rọ̀ ní pé nǹkan tán bá rí báyìí ó máa rí bẹ́ẹ̀ ni bí a ṣe gbọ́ nìyẹn. So màmá yìí ń rọ kábíyèsí pé kí wọ́n make sure pé wọ́n rí picture yẹn
ipe ẹni tó bá kó picture yẹn kan make sure pé Kábíyèsí gbà padà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní màmá queen wa náà ní àwọn fẹ́ rí picture ọmọ àwọn padà, wọ́n nítorí Kábíyèsí láwọn máa replace ẹ̀, wọ́n ní kí sọ̀rọ̀ replace ni ibi tí wọ́n bá kó picture yìí lọ gangan àwọn fẹ́ rí, tí wọ́n bá dẹ̀ kó padà àwọn máa fa ọ̀rọ̀ yìí lé ọwọ́ àwọn agbófinró, nítorí pé kì í ṣe èní ní nǹkan báyìí tí ń ṣẹlẹ̀ nínú palace tí Kábíyèsí ò kì í gbégbèsè tí wọ́n máa ń take as nǹkan kékeré. Àbọ̀ Ọlọ́run á dájú lórí ikùn ẹ̀ NAOMI, tó bá tiẹ̀ wá fẹ́ fi picture yẹn ṣe nǹkan kan kò ní jẹ́ ní agbára Ọlọ́run, wọ́n á dẹ̀ rí picture yẹn ní agbára Ọlọ́run. Bí a ṣe gbọ́ ní ẹ̀yin èèyàn létà ní ká mú wá fún yín, tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n ìyá àgbà sọ fún Kábíyèsí pé kán wá picture yẹn kàn, pé kán wà kàn ní kíákíá. Ẹ̀yin ènìyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì mí lórí channel yín, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ like, tẹ́ ẹ ń subscribe, gbogbo ẹ̀ ni mò ń rí. Ọlọ́run Elédùmarè á bá mi bù sí àpò yín o, ọwọ́ yín òkè òkè ló máa lọ, kò ní kan ìsàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Please share, like, comment and ẹ bá mi fún fídíò yìí ní tán.